Welcome to today's live broadcast with Easy Roads Media Hub, where entertainment meets endless curiosity. And guess what, guys? We are excited to present this live podcast, especially with our Miss Opeyemi, so aka Dunni Chanter. So let's jump into conversation with Miss Opeyemi on today's live broadcast. So first thing first, starting with positivity. But before then, hit on that subscribe button. It doesn't bite, guys. Hit on it, like, comment, and share. Guess what? Àwọn èdè tiwantiwa la tún gbé wá lónìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọdún àṣà òun là ń ṣe lọ́wọ́lọ́wọ́. Gbogbo oṣù àṣà wa kò tí ì parí, àṣì ń bá lọ. Ẹ̀dẹ̀ má bínú sí host náà pé àgbọ̀ yóò bá dáadáa. You get it, guys? Love you all, guys. So let's jump into conversation with Miss Opeyemi on today's live broadcast. She's a chanter. Àwọn akéwì ni wọ́n, ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n fẹnu ọgbọ́n kí wọ́n fi sọ fún wa kí orúkọ yín, iṣẹ́ wo lẹ ń ṣe, láti bolẹ̀ ti wá, ọmọ ìlú wo ni ẹ̀rọ aṣọ fún gbogbo aráyé pátápátá. Ok, kí ni orúkọ yín, ẹ̀rọ aṣọ fún gbogbo aráyé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. Orúkọ tèmi ò yí padà. Orúkọ mi ni Dunni Opeyemi, ọmọ bíbí inú Adélókè. Yes, popularly known as Dunni Chanter Asapatrimony. Yeah, that's my name. Dunni Chanter. Yes. Àṣà kí ni? Patrimony. No, bí ayé wà ní Yorùbá, ṣé patrimony tún wà ní Yorùbá ni? No, it's kind of mixed together. Only Ok, inú wa máa ń tẹ́ bá lè sọ fún gbogbo àwọn aráalé ní mínì. okay. Pátápátá. So when I want to come up with a name, that mo fẹ́ develop orúkọ mi. Ok. Mo rò pé gbogbo àwọn chapter àwọn lọ entertainment, entertainment, blah blah blah. So Collection as a of communicator the that I am, Wow. yes, so I study mass communication. Ok. So mo wá wò pé àjòkó, a wò pé kí ni àwa tún lè come up with differently. So mo rò pé heritage, àṣà heritage ni mo kọ́ fẹ́ lò, mo rò pé no. Ẹ jẹ́ ká wá kọ́ mi tó tún súnmọ́ heritage gẹ́gẹ́ bí heritage tá mọ̀ pé ìkọ́ tó máa ń pass through generation to generation to generation. So that's why we come up with patrimony. Patrimony in the sense that pé àṣà tá ń láti ìpele kan sí ìpele mi à ń mú àṣà like àṣà patrimony. Okay. From generation to generation ṣá. Ok, ìyẹn ni wípé nǹkan tó inspire orúkọ yẹn jáde ohun gangan nìyẹn. Ok, ẹ ṣé gan-an, tàbá tún ní ká máa padà sẹ́yìn látó yẹ ká máa bèrè pé iṣẹ́ wo lẹ ń ṣe. Akéwì ni. Ok, lẹ́yìn akéwì ṣo tún ní iṣẹ́ kankan tẹ́ ẹ máa ń ṣe àbí ṣakéwì náà ló jẹ́ kẹ́ ẹ máa dán báyìí. Àwọn obìnrin ògbúrọ̀ ìjókòó sójú kan. Àwọn ọmọkùnrin ní òkúkò tó jókòó sójú kan Àwọn wà. ìjọ ẹ̀ ni. Ayé sí obìnrin kò dúró mọ́. Obìnrin tó wá dúró kúrò àrùn. Olómọ̀ ò fẹ́ ṣe tí kò dáa ni. Kí ni nǹkan tí ò dá tó fẹ́ ṣe wọ́n Ẹnu mi lọ? kọ́ lẹ́ ti gbọ́. Ẹnu mi kọ́. Ok, kí ni àwọn iṣẹ́ míì tẹ́ ẹ tún ṣe yàtọ̀ sí pé akéwì? Iṣẹ́ mi tí mo tún ṣe ni pé àwọn nǹkan jíjẹ gẹ́gẹ́ bí àkàrà òyìnbó. Baker ni mi, apart from being a chanter, I'm a baker. Ẹgbẹ́ náà àkàrà òyìnbó, bọ́ọ̀mù ló ń jẹ́ bẹ́ẹ̀. Irọ́. Àbẹ́yẹ̀ àlejò mo sí, bọ́ọ̀mù ló ń tàkà òyìnbó. Ẹ̀gbọ́n Yorùbá lóòótọ́ dáadáa. Ẹ̀tọ́ ó lè jẹ́ bàbá nọ́mbà yẹn lórí. Kéèkì ló ń jẹ́ bẹ́ẹ̀, cake. Ok. I'm a baker, I make parfait. Kí wá ni wọ́n ń pe bọ́ọ̀mù ní Yorùbá? Bọ́ọ̀mù náà ni bọ́ọ̀mù ní Yorùbá. Ẹ̀rọ pé bọ́ọ̀mù ní English matter, àwọn pé bọ́ọ̀mù. Ok. Yé àkàrà òyìnbó ní ìbọn máa ń pè ní bọ́ọ̀mù. Kéèkì ni Ok. Ó dáná. Ẹ ká máa bá lọ. Ẹ ṣe àkàrà òyìnbó. Ok, fún àwọn tó bá fẹ́ ṣe birthday, wedding, ok. Ok, láì fọ̀rọ̀ ọjọ́ wo ni ó jẹ́ ọjọ́ tí mo ní dùn jù láti rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní kéwì àti ẹ̀sì bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ cake. Tó jẹ́ ọjọ́ má ní ìgbàgbé tí mo ní dùn jù láyé yìí. Ọjọ́ tí mo ní dùn jù pọ̀. Ó lẹ ẹ fún wa níbi ẹ̀ẹ̀mejì àbẹ́ẹ̀kan káyọ̀ gbogbo àwọn aráyé ti ẹ̀ gbọ́ fún nǹkan tó ń ṣẹlẹ̀. Ọjọ́ tí mo lọ bí iṣẹ́ kan ni. Ẹ̀wọ̀n ẹ̀dẹ́ máa kọ̀rọ̀ fún mi. Gbogbo ọjọ́ tí máa sọ iṣẹ́ tó bá ti lọ bí lówó lóde lọ́sọ̀ wá rí. Ṣùgbọ́n wá nínú ọ̀pọ̀ pàtó tí mo fi dùn jù tí mo lọ bí iṣẹ́.
ìjọ àkọ́kọ́ tí màá kọ́kọ́ gbaṣẹ́ ní òkè òkun. Òkè òkun yẹn níbo? Canada. Wow. My client based in Canada. Wow. And that's the first thing tí màá gbaṣẹ́ international iṣẹ́. Wow. Wow. Ọdún náà ti pẹ́ sẹ́yìn o, torí láti ìgbà náà wá sí gbaṣẹ́ látòkè òkun. Bẹ́ẹ̀ àwọn tí èèyàn bá wà Nàìjíríà tó pé òkè òkun àwọn ẹ̀rọ pé ẹ̀yìn òun àlè fi owó òkè òkun pé bẹ́ẹ̀ni. So ìjọ ìlú mi dùn jù tí mo wò pé ṣé pé èmi náà lè dé irú bíbí àti pé àwọn èèyàn gbọ́ omi ní ẹ̀tọ́ sí Nàìjíríà tàwọn inú mi dùn lọ́jọ́ ìpàrọ̀ fún ìjọ. Ṣé iṣẹ́ ìlú òkè tẹgbà yẹn ṣé ẹ kúrò ní Nàìjíríà lọ síbẹ̀ ni àbí bí ẹ ti ṣe gbogbo ẹ̀? Rárá o, àti kúrò Nàìjíríà o. Okay. Ẹni yẹn wà ní òkè òkun. Ó fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí gẹ́gẹ́ bí pátì. Wọ́n wò pé àwọn ní àwọn èèyàn tó ń ṣàkébì nílùú ọba ń gbọdọ̀ ṣùgbọ́n èyí lọ́dọ̀ àwọn fẹ́ wọ́n yẹn ó ń take you feel so special. So wọ́n ní kí n ṣe sínú àwo like audio. So wọ́n máa play rẹ̀ ní tó ti lọ ṣe ayẹyẹ fún ẹni yẹn. So wọ́n ṣe fídíò bẹ́ẹ̀ ni inú rẹ̀ ṣe dùn lọ́dọ̀ ẹ̀ ló ń gbọ́ tó gbogbo reaction ẹ̀ wọ́n fi ránṣẹ́ tèmi nílẹ̀ pé iṣẹ́ tó ṣe lókè òkun wọn tá a ṣe fún òfẹ́ràn rẹ̀ ẹni tí wọ́n ń ṣe fún wọn nǹkan ti fún mi lówó. So inú mi dùn. Bẹ́ẹ̀ ni ó tó kí inú èèyàn dùn. Àjọṣe ìpínlẹ̀ ayé yìí wọ́n kò sí bí sọ́ọ̀ wá ṣe funfun tó dúdú díẹ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀. Ìjọ ní ọjọ́ kan tó jẹ́ ọjọ́ tí mi ń bàjẹ́ kí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Wow. Kò sí àlè sọ pé iṣẹ́ kà ń ṣe èèyàn lè mọ̀ tán. Bẹ́ẹ̀ni. Wá sí bí ìrọ̀ṣẹ́ ìmọ̀ tó náà èèyàn máa ń gbàgbé oyún ọjọ́ kan. Ọjọ́ ìbímọ bóyá kì í sọ lórí ètò yìí. Ẹ sọ gbogbo ìgbà wa ní bẹ́ẹ̀. Ọmọ àti irú jẹ́ ó dẹ̀ tún tọ́jú sí ìgbà. Ìyá. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n báwo ni wọ́n sọ Yorùbá yìí? Àṣírí òótọ́ á sì sọ. Bẹ́ẹ̀ni. Lọ́jọ́ lọ́rùn. Mi ì rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí so inú mi bàjẹ́ lọ́jọ́ yẹn gan mo ti gba owó iṣẹ́ mo ní láti lọ bí iṣẹ́ mo bá dé surprise ọjọ́ náà onílù mi ọmọ àrálí testify mo dé bí iṣẹ́ lọ́jọ́ lọ́rùn níbi tá a ti ń ṣiṣẹ́ lọ mo fẹ́ ní ẹ̀mí yóò pọ̀ lólẹ̀ yí pẹ́pẹ́ mo bá ní ẹ̀mí yóò ní lólẹ̀ yí pẹ́ wọ́n máa wá ìṣòro tó dáa. Rárá, èmi sáré mọ̀ pé àbúrò wa ti sọ sáré go back. So bọ́dọ̀ lọ kó mi lé ní pé bóyá torí ìlú tó dójú kò jẹ́ káwọn èèyàn fetí sí. Torí ìgbàgbà láti lọ ṣẹ́ náà ní orí mi pé ọ̀gá mi ló sì ojú mi ló sì. So bóyá ìlú kò wọ́n fi kọ́ wa ẹ̀kọ́ nínú ara mi mo mọ̀ pé ó dójú sí mi inú mi bàjẹ́ torí ibi tí àwọn iṣẹ́ yẹn máa ń dé ìṣòro dé bẹ́ẹ̀ ọmọ tó máa dé tẹ́lẹ̀ mi máa ranjú wo fídíò tó máa mọ̀ pé kí ọmọ yìí sọ láti lè lọ sọ̀rọ̀ báyìí sọ ìjọ yẹn ti dára ọ̀ fún ìpàdé. Ó tún ní ìjọ kan náà sọ pé àwọn ọmọ òde sí fáwọn ẹ̀ ti gbàṣẹ lọ́tà iṣẹ́ máa ń lẹ́sìn lọ́dà fún ẹ̀ ti sanwó wá ti rí omi owó yẹn lórí ẹ̀. Calculation ti bá calculation lọ àtàwọn oníṣòwò. Owó yẹn lè tó wá bí ó pọ̀ jẹ́ iṣẹ́ bíi mẹ́ta lóra wọn. Láàrin ìgbà yóò jọ masters. Iṣẹ́ tí wọ́n á lẹ̀ láti fọkàn sí sọ fún àwọn afẹ́ jọ ṣiṣẹ́. Fẹ́ǹtì ó kàn wọ́n jẹ́ is cancel. Lórí mo ṣe pín tán. Yóò kò tún ní pẹ́ sí àwọn it is cancel. Títí wá jẹ́ṣẹ́ bí mẹ́rin lé àwọn máa cancel lásìkò báyìí. Tó lè ti sí wù, they already send me the details everyday. Gbọ́dọ̀ pé àní nǹkan tá máa bà wá ní ní tẹ́mọ́ lórí iṣẹ́ wa lórí owó tá à ń dáwọ́lé gbogbo ẹ̀yin ara ní tẹ́ ẹ̀ wò wá pátápátá ẹ̀ má gbàgbé ẹ̀ tẹ bọ́tì tó pupa mẹ́yẹn ẹ̀ subscribe like comment and share bá a ṣe ń bá ọ lórí ètò yìí ẹ̀ dẹ̀ má gbàgbé gbogbo àwọn akéwì bàbá tí wọ́n wá sórí ètò yìí ó di dandan wọ́n kì yín wọ́n dẹ̀ ṣàdúrà fún yín wọ́n tó lọ ṣùgbọ́n ká tó dé ibi ìpele láti máa kí gbogbo àwọn aráalé láti kí Serious Media fún wa àti gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ lọ táwọn náà bá tún fẹ́ kí àtàwọn náà fẹ́ kàn sí ká tó dé gbogbo yẹn ẹ jẹ́ ká sáré bèrè nípa education level. Gẹ́gẹ́ bí akéwì ṣé ẹ ní any universities experience tẹ̀lé sáré share pẹ̀lú wa memorable moments
ní school, about your school life, education, and so on. Okay. Sorry. Okay. Mo sọ síwájú ṣùgbọ́n bóyá ọ̀bẹ̀rẹ̀ sí. Okay. Mo sọ ní I am a communicator. Yes, mass communication. Mass communication ni mo kà nígbà tí mo wà ní school àti parí mọ́ṣá. Okay. So mass communication. Ní school wo nìyẹn? Kwara State Polytechnic. Okay. During the body government work campus experience. My school life, wow, school life was very, very interesting. Because I'm this kind of person, you need to like carry over. Okay, she calls me calling me carry over. You see this, all this FYP, all this, everything in school. We participate with everything. And the first thing that I would say that makes my school life interesting was the hostel I was staying. Hostel, I love media villa. Everybody in that hostel believe with love, happiness, harmony. Ṣé pé tá a bá fẹ́ jọba ẹgbẹ́ àmì tá a bá ti jí, hostel ẹ̀kọ́ ti jí. Ọmọ asájáde nínú ibi, ebi pa mí o. Tí máa sọ pé lọ́jọ́ yẹn a lè pa àgbo ńkọ́, mi ò ṣẹ́nu rárá, a máa pa àgbo lọ́jọ́ yẹn. Ní hostel yẹn náà. Bẹ́ẹ̀ni. Sáàlì bá pọ̀ díẹ̀ báyìí ká ló ń jẹ. Ọkùnrin ká bá pọ̀ díẹ̀. Àti pílọ́ọ̀nù yóò jẹ o. Tábà sọ pé iṣu àtẹ̀yìn ló wà jẹ, àmà jẹ. Kíní pàtí nítorí wà jẹ, àmà jẹ. Àwọn òde kí pílọ́ọ̀nù pàtí. Tí pàtí wá ṣe àwọn àpèjìjì wọn ní hostel wa. Àpégbọ́ pọ̀pọ̀. Ìyẹn jẹ́ àkọ́kọ́ tí bèrè gbàgbé títí ayérayé àwọn kájọ gbé ní hostel wa. Ìkejì ní inside school àwọn ọ̀rẹ́ tí mo ní. Ká máa yàn ọ̀rẹ́ nígbà míì ìkọ́jà jáde ìkọ́jú. Àwọn ọ̀rẹ́ mi ní school àwọn ọmọ jẹ́ kí school life wà fun. Pẹ̀pẹ́ àwọn ọ̀rẹ́ mi náà ẹ̀kẹ́ níbi àtòbí mẹ́rin sí máa. Ilé ìfarabalẹ̀ gbọ́ ní ìsìn náà. Táwa tí wọ́n kóra wa jọ pé àwa níta fẹ́ wọ bọ́tò bí a fẹ́ wọ kẹ̀kẹ́ wọ ní school ni. Ṣé má ti retí ìyànsáwá tí ilé ẹ̀kọ́ bá ti àtúnyẹ̀yìn tí bá ti kò ní kò. Tó bá wọ ẹ̀gbẹ́ báyìí tí wọ́n ti rò pé a fẹ́ ṣe ìyẹn. Ó yẹ nìkan tó wọ̀. Yóò dàbí kiri kọ̀ ọ́ tí wọ́n mọ̀ wá ní everywhere yá mú àǹgù. So FYD yóò ti di this one. Ìgbè mi ní back to school, cultural day, gbogbo ẹ̀ náà. Iṣẹ́ ní ṣókí school ẹ̀ wà interesting. Ẹ ṣé gidigidi. Ok, tí ká sáré bèrè nípa iṣẹ́ akéwì yẹn, ìgbà wo lè bẹ̀rẹ̀ sí kéwì? Ṣé ó wù yín kẹ́ bẹ̀rẹ̀ sí máa kí ni àbí ẹ̀kan discover pé àmọ́ ní ṣe kíní àbí ó yá àbí ẹ̀kan lọ́kọ̀ níbì kan? Ọ̀rọ̀ yìí lè máa ń dá. Ok, ẹ jẹ́ ká máa bá lọ. Tí gbogbo aráyé bá ń fi mí pé àdùn ní o. Wọ́n ní iṣẹ́ ìwì yìí ní kò lọ sí rí iná. Máa wá dá wọn lóhùn wípé n ò béwì bí lọ́wọ́ bàbá mi àtọmọ́ kí wọ́n lọ fà mọ́jọ. Mo ò sì bá lọ́wọ́ màmá mi àjọkẹ́ lọ tó ṣe bẹ́ẹ̀ jọ gbélé ayé mọ́. Mo kàn jí ni mo bóhùn lẹ́nu mi. Mo jí ni mo bàrà lọ́wọ́ mi wọ̀n mi ní tó kọ́. Ó kọ̀wé Elédùmarè ọba ló fún mi lóhùn ẹnu mi ló ní kí n máa rí wí. So that's my answer. Mo bẹ̀rẹ̀ ní 2019. 2019 láti ìbá ṣì bí o 2019 sí 2025. Èsì pé industry nìyẹn o. Ìyẹn ni kẹ́ ẹ máa kì í lórí pé màá ní gbogbo láfíà yìí lónìí. Àwọn àpẹẹrẹ. Ó dáhùn, ẹ jẹ́ kí ká máa bá a lọ báyẹn kó ṣe lọ. Ǹjẹ́ ẹ̀bẹ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọmọọṣẹ́ kankan bóyá ẹni tó dìde látọ̀dọ̀ yín àbẹ́ni tẹ́ ń tún lọ́wọ́lọ́wọ́? Ẹni bí àwọn mélòó? Tí mi bá ṣìkà bí a bí mẹ́fà sí méjì. Ó tún lẹ́nu ìgbọ̀ngàn tí mi fẹ́ dárúkọ. Kúrò náà ti kò gádà ìyá rẹ̀. Wọ́n á di pé àdúgbò mélòó lára rẹ̀ kọ́ wá tó jẹ́ pé orí afẹ́fẹ́ ló ti. Ọ̀gá náà ló sì máa jẹ́. Tó bá jẹ́ òun ló sọ fúnra ẹ̀ mọ̀ kó yàtọ̀. Bẹ́ẹ̀ni. Òjì ọ̀gá ní pé èmi gan mo pọ́n lé. Ìgbà míì ọ̀gá mọ́ ń pọ́n. Ọmọṣẹ́ lé. Ok, àkọ́kọ́ nìyí gbogbo àwọn fans wa pátápátá pé ẹ fi ẹ̀bùn yẹn gangan fúnra yín. Ẹ fi pamọ́ lálàkọ́kọ́ ẹ tún fi yí àwọn èèyàn lọ́wọ́ pé ẹgbà ẹ máa fi rí ẹ̀yin náà ẹ máa fi jẹun. Ṣùgbọ́n
ẹni pé ẹ̀ ń kéwì ẹ̀yẹ́ tún ṣe àkàrà òyìnbó òun ló ṣe kẹ́ máa dán báyìí ok àgbà bẹ́ẹ̀ pé iṣẹ́ ìwì àti àkàrà òyìnbó òun ló ṣe kẹ́ máa dán. ẹni pé sóòrè ìbéèrè ta fẹ́ bèrè ń sìn àdẹ̀fẹ́kẹ́ dá wa lóhùn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ bó ṣe ń lọ. ǹjẹ́ ó ti níbi kan tẹ̀ sí lọ tẹ̀ sí pàdé àwọn tó jù yín lọ tẹ̀ wá fi ayé pamọ́. ok kí ló tí kò fi lè ṣe ṣe. ìdí ayé la ti ń bá pé èèyàn jù ra jù lọ. ó láwọn tó jù mí lọ ó láwọn tèmi gan jù lọ tó pọ̀. industry yìí ò gbúdọ̀ fàyè gbá o ẹ́ you now see someone that ó tẹ̀ lọ wá sọ pé mo fẹ́ sá kí lọ́wọ́ owó onílẹ̀ ìdílé náà ó fojú kí ẹ tó. ok ǹjẹ́ ẹ̀yin ti débì kan kẹ́ ẹ ṣe bíi pé ẹnu káwọn tó wà nínú jù wọ́n lọ mi ò lè bá wọn ṣe. kò sí ìyẹn náà fún wa ìgbéraga ìgbénu sọ́lẹ̀ mi ì ṣe é rí mi ò jẹ́ ní ṣe lágbára. ó dáa èyí tó wá lead sí ibi táwọn gbọngàn wà lámọ̀ pé yes àṣà wa ní Yorùbá tá a dẹ̀ ń sọ fún gbogbo àwọn aráalé tó wọ̀n pátápátá pé ká gbàṣà wa ká gbé ní arúgẹ bẹ́ẹ̀ ni nípa àṣà gidi ni onígbà tó wà fún kàtà tí wọ́n sórí ètò níbi oṣù díẹ̀ tó lọ sẹ́yìn wọ́n bá wa sọ wípé àwọn Yorùbá èdè Yorùbá nìkan ló ní ìlù lọ́wọ́ àwa la ní èdè tó tún fọhùn jáde nínú ìlù tí kò sí elédè mìíràn tó ní èdè yìí dájú kí ni ká máa gbé àṣà yẹn kí ni ká máa gbé lárugẹ ṣùgbọ́n bá a ṣe ń gbé lárugẹ ǹjẹ́ ní nǹkan tí technology lè ṣe láti buttress àwọn àṣà Yorùbá tá à ń ṣe bíi èwe tẹ̀ ń ké báyìí ǹjẹ́ ó ní any technology aspects àbí parts tẹ̀ máa ń fi kún láti fi tẹ̀síwájú láti fi gòkè. dáadáa. ok ẹ bá wa sọ. orú àpẹẹrẹ tí mo gbé kalẹ̀ nígbà tẹ́lẹ̀ ìjọsìn mo ní òkú ṣiṣẹ́. ẹjọ́ tí kò bá sí technology báwo ló ṣe fẹ́ dé Canada láì ṣe pé mo fẹ́ gbé audio gba inú aeroplane for Canada. So you see this phone that we're using is the first instrument, like first thing first, everything like technology ti improve débi pé tí mo ṣe jókòó sínú yàrá yìí mo lè kí èmi tí màá fi bíìtì sí lórí fóònù yìí tẹ́lẹ̀ gbọ́ tẹ́lẹ̀ bóyá studio kò ti ṣe. So technology help very very well. Technology ló ń jẹ́ kí everybody mọ̀ wá. Ẹ̀yẹ wo TikTok, ẹ wo Instagram. Bẹ́ẹ̀ni ok ara àwọn bí technology ṣe help wa lórí gbogbo àwọn iṣẹ́ tí a bá ń ṣe tó bá mú tí technology bá fi lè buttress or láti transform or catapult àṣà Yorùbá sí next level iṣẹ́ wo ló wá fẹ́ bẹ̀rẹ̀ technology ò lè bẹ̀rẹ̀ catapult ẹ̀ síta ìdí tá a fi pè wá ní Easy Wealth Media Hub nìyẹn. So èyí ká fi technology ká fi pè wá lọ sí jìnnàjìnnà níbi táwọn yóò bí àlédè ká fi build wealth building wa sókè láti catapult spirit wa àti business wa to next level. There is this word that learn how to carve out a niche in the world of finance. And how do you do that? With the help of social media. Yes, àwọn tó ní CEO social media, Facebook, TikTok and Instagram and all social medias wọ́n mọ nǹkan táwọn ń pa níbẹ̀. You get, I was okay mi kọ́ mo wà lórí podcast ẹ̀ má jẹ́ kí n máa gbéra lọ sí kìíní post ni mo jẹ́ ẹ pàdé mi lórí TikTok live. I will be live on TikTok fly ẹ̀ máa jáde mo fẹ́ sọ fún wa nípa social media agbára tó wà nínú social media àti bá a ṣe lè fi transform wealth building wa ẹ dúró de fly yẹn kẹ dúró de date so ní ká máa bá lọ lórí ètò wa ok ẹ sọ fún wa wípé talent òun lè fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìwé ǹjẹ́ lẹ́yìn ìgbà tó lè discover talent yẹn ṣe lọ bẹ́yàn fún pé ẹjọ́ ẹ̀kọ́ mi lójú kí wọ́n kọ́ bèrè pé ṣe ti fà débì kan kí ẹ sọ pé yíyan kan ẹni báyìí jù mí lọ kí n sá pamọ́ àbí mo débì kan mo ju àwọn ẹni yìí lọ mi ò lè bá wọn ṣe ká tó wá lọ sí pé òkè ta ló wá kọ́ ìmọ̀ wọn tí mo fẹ́ kọ́ fàáṣà yẹn jáde kí n lè mọ bí tí màá ti gbà wọlé yín fún yín. ìbéèrè yẹn ni pé ṣé ó ní ìpinnu tí wọ́n báyọ̀ kọ pé tọ́ mi sí. bẹ́ẹ̀ ni àbẹ́ ó wà ṣé inú máa ń sọ̀rọ̀ kan máa rò bí àdúrà máa ní ọ̀dọ̀ ni kéèyàn mọ ibi ké ọ̀tọ̀ ni kéèyàn lọ báyọ̀ pé ẹ̀tọ́ mi sọ́nù kò sẹ́ni tó kọ́ mi wọ́n ṣe dé ṣùgbọ́n ó láwọn nǹkan tó kọ́ mi sọ́nù ìyàtọ̀ wà ní méjèèjì ẹlòmíì kò lè wí á
tí wàá lọ bá yàn pé ẹ̀kọ́ mi bá ṣe ń kéwì. Ìyàtọ̀ wà ní kí wọ́n ti kọ́kọ́ ṣe ń kéwì. Kí wọ́n sọ pé ẹ̀kọ́ mi sọ́nù. Àmì òmórí kì í yàtọ̀ṣẹ́ ẹ̀kọ́ báwo náà ṣe ń kí. Ó yàtọ̀ sí pé àmì ìmọ̀ bí màá ṣe ti rí rárá. Kò sẹ́ni tó kọ́ mi lébi o ṣùgbọ́n ó láwọn tí wọ́n kọ́ mi sọ́nù. Ẹ̀fọ́ yìí ti pé Ó láwọn mẹ́ta kan tí mi lè gbà lójoojúmọ́ mi lè máa ń dárúkọ mi. Àkọ́kọ́ ni ẹni tí mi lè gbàgbé ọ̀gá mi àkọ́kọ́ Àkànní Ọ̀kí àwọn òṣàkéwì mọ́lẹ́sì àwọn ọ̀gá ni wọ́n sì wọ́n ti di tíátà wọn ti ṣe orí ìtàgé àwọn ní fọ́ọ̀sì tí wọ́n kọ́ ní pé ọ̀gá báwo la ṣe ń ṣe kíni báwo la tún ṣe ń tẹ̀síwájú ní kíni àkọ́kọ́. Ẹ̀kejì ní gbajúgbajà everybody mọ̀ òdú ni wọ́n wọ̀ ẹ́ ṣáìmù polówó Kelly J. Kelly tẹ́sí àwọn pé mi tẹ̀sí mọ̀ wọ́n ní. Kelly. Ní Ìlọrin yìí. Ìlọrin nìkan. Ìlọrin ló ti ń skul báyìí lẹ́bà ṣùgbọ́n wọn kì í ṣe Ìlọrin face Ìlọrin Kelly J. Ṣé wàá rí ẹnì kẹta gbogbo wa náà la máa ń jí àwọn ọmọ kan díẹ̀díẹ̀ àwọn lè má mọ̀ ṣùgbọ́n gbogbo wa rí àwọn gan tún àwọn ní bóyá bí ìyá àṣàlẹ̀ fún gbogbo wa tá a bá jí gbé ibi tá a bá ti wo sékọ̀sì wa a bá lọ háìjì wọn lọ jí gbé bẹ́ẹ̀ni èyí mọ̀ tán síbì kan Rẹ̀mí Chanter ni àbẹ̀jẹ́ òkú ọmọ ìyá Hálílá kò sákéwì ọ̀hún tí ó sọ àfi ẹ̀mọ̀ mi ò ní parọ́ kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe nítorí pé mo á ní à ń lọ sékọ̀sì à ń lọ kó túmọ̀ sí pé àwa náà ò dá dúró lórí ara wa ṣùgbọ́n ẹ̀mọ̀ àdúrà wa lọ. I will call her mentor dem mentor yes let's do that word mentor. Okay torí àwọn ẹni tó wà káyọ̀dé kí wọ́n káyọ̀dé máa tẹ̀síwájú lọ síbi sí à ń lọ ẹ ti sọ fún wa ní gbogbo àwọn mentor yìí ṣùgbọ́n ẹ sọ ẹ̀yọ̀ kan pé ẹni yẹn ò ṣe iṣẹ́ akéwì mọ́ ǹjẹ́ lọ́dọ̀ tí ṣé ẹ̀ ń plan abẹ́ nílọ́kàn pé kò sẹ́ni táìmù kan tẹ̀mí kan máa tún fi kíní ìkàlẹ̀ lẹ̀ àbí àmọ́ ti gba iṣẹ́ yìí tó mú bá ní ètò tó gùn ní àkọ́kọ́ mi. Ewì ni wọ́n ṣe láàánú tèmi ṣàpèpè kí ni wọ́n ṣe tí wọ́n fi ní owó lọ́wọ́. Lóòótọ́ ewì ti ń dọ́là lọ́dọ̀ mi. Ó dòwó dọ́là lọ́dọ̀ mi ẹ̀rú ọlọ́pàá mọ̀jọ̀. Ìnáṣọ àmọ́pá retirement care kò lè ṣeé ṣe. Ok, láì fa oògùn torí pé àfẹ́gbà wọn lé wa ní àkókò tó pọ̀ afẹ́kẹ́ sáyé bá wa gbé Easy Media o torí afẹ́fẹ́ pẹ̀lú òbí wọn máa gbọ́ lókè bẹ́ẹ̀ ni torí kan bá tún gbogbo ìbú agbádà ní kí n mọ́ yín. Agbádá yẹn gan ni ó pè wá. Aládùn ní mo dé wọn fọ́ mẹ́nu mú. Àtọ́tọ́ ni mi mo fẹ́ tara wájú o. Ẹ̀dùnkú ni bí ó yẹ kí n jọ mélòó mi lọ́mi ọlọ́mọ mi ẹ̀rúlẹ̀ ẹ̀tìrí lọ́fẹ̀ẹ́ lóko yí ọmọ tí fi ẹnu kọrin fún ọba ní. Ìyá ni wọ́n lù wọ́n ní omi ẹlẹ́jọ́. Tó bá jẹ́ ti ìkápẹ́ èdè ara àdùn ní mo ti kó lọ́mọ àgbékọ̀rùn òde orí mo dẹ́yìn gẹ́dẹ́ nínú pèdèpèdè. Ọ̀dọ̀ Easy Well tí ní mo wà tí ì sí lọ ọ̀dọ̀ Easy Well tí mo wà tí ì fẹ́rẹ̀ ilé mú. Nítorí Easy Well tí ń tẹ́mi sí fàájì rẹpẹtẹ ní ara mi ṣe gírígírí. Easy Well sọ ti rí pé mo wà lọ́dọ̀ rẹ gẹ́gẹ́. Bẹ́ẹ̀ni, ẹ máa gbogbo. Ǹlẹ́ dúdú máa dá arẹwà lọ́kùnrin ni. Dúdú máa dá arẹwà lọ́kùnrin ni. Bí ìbẹ̀ tí bá yọ lókèrè gbogbo ọmọ obìnrin ò mọ yọ ọsẹ. Ìwà kú wá rí. Àpẹtẹ mi ni ó ṣe. Wọ́n mọ̀ pẹ́tẹ́ mi ní ọgbà mi. Easy Well ti kò lórí kó ọlọ́wọ́ kò ní jẹ́ ọ̀rá mọ́lẹ́ ayé. Àṣẹ. Ó ti ń dá wọn kò ní dá mọ́ lọ́wọ́ kò ní fi sáré kò. Àṣẹ. Àwọn ọ̀rẹ́ tí ń dán ọlọ́wọ́ kò ní tí ó sì láíláí. Àṣẹ. Ọjọ́ kan ọlọ́wọ́ kò ní jẹ́ bí yọ. Àṣẹ. Àdúrà ńlá. Lọ́rí ló fẹ́ lóko yọ ọmọ tí ń fẹ́ ẹnu kọrin fún ọba tó ní ti sọ dídùn bábọ̀ ọ̀rọ̀. Níbo ní sórí ilẹ̀ bàbá rẹ̀ kọ́ jẹ́ mọ́ lọ́bẹ̀. Ògbómọ̀ṣọ́. Ọmọ ajílẹ̀ ṣe ooo. Ǹlẹ́ ọmọ ajílẹ̀ dé níbi tí wọ́n ń gbẹ̀jẹ̀ kàkán tó mú un. Ògbómọ̀ṣọ́ mo dúdú. Àwọn òkú dàbí èso ọ̀la. Nítorí bàbá rẹ̀ ni ògbó oṣù ní kíyán. Ó pèrè ní dọ̀ọ̀dẹ̀lẹ̀.
ajílété. ṣe Ìgbà tí ọmọ ajílété bá ṣe tó ṣe tán bí eré lọ́mọ ajílété mú olúwa rẹ̀ ẹsẹ̀ nílé. Ìyá àbá rúkú lọ́jọ́ ìjọ́sí. Wọ́n là gbọ́dọ̀ sunkún. Bàbá àbá rú ti kú. Wọ́n là gbọ́dọ̀ so òjòjò. Òpó gbẹ egiri. Wọ́n sọ̀rọ̀ ní bàbú lẹ́jọ́ ìjọ́sí easy wealth. Gbogbo wọn ń sùn bíi tótó. Nínú ilé bàbá rẹ̀ gangan akíkanjú ní gbogbo mọ̀sán. Ó fún ọ jájájá. Ó kò gbọmọ̀ sán lẹ́yìn. Nítorí akíkanjú ní gbogbo yín lójú gbogbo. Ògbódì ẹlẹ́mọ̀sọ́, ọ̀dọ̀ ògbómọ̀sọ́, nílé ajílété, ọmọ àwọn ògbódà, ìsọ̀dà, nílé bàbá tó bí ọ̀rọ̀ mi. Tí bá tún wá lè máa lọ jìnnà ògbómọ̀sọ́ ẹni tó bá ní ọgbọ́n ló lè yé. Ó lè ní ọmọ olóòjé ní ọmọ olóòjé ló pẹ̀tù píjájá ní ọmọ apá ìjà fún wọn ní àwọ̀ jẹ́. Èmi tó rí ìwọ̀n nílé sàlọ́fẹ́ ni tí ò bá ti fẹ́ràn mi ọmọ àrọ́ tí wẹ́ẹ̀ bí ó dùn wò. Ẹ̀yin lọmọ búribúri abẹ èébú wọn ti pọ́ntì. Ọmọ rídìrí ni abẹ ìpẹ̀rẹ̀kẹ̀ pẹ̀lú ọmọ dúdú ni àbí ìdímọ̀ràn ìmọ̀ràn ọmọ òkúta mẹ́ta lára nìyí. Ọ̀kan kọ́ mi lẹ́sẹ̀ lọ́lọ́, ìkejì kọ́ mi lẹ́sẹ̀ lábọ̀. Ọ̀kan ní ìgbà tí ìmọ̀ náà kí ni mo wá sí lóde lára nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ àrọ́ tí wẹ́ẹ̀ bí olùkọ́. Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ àjílété. Gbogbo ẹ̀yin Ògbómọ̀ṣọ́ tẹ̀ ìwà pátápátápátá. Èèpo yìí ti máa di ewu ṣe ń tẹ ògùn lórí ètò láì pé kò sí fáànù. Ní ti ẹ̀mọ̀ kan tí màá sọ wọn. Miss Ọpẹ́yẹmí ẹ ṣe gan gidigidi. Kí wọ́n fẹ́ fún yín báyìí. Ìyá parí ètò. Ṣé ẹ gbọ́ owó ti promise mi o? Orí kan tí máa parí ètò. Kíláàsì alágbè làwọn. Bẹ́ẹ̀ni. Mo gbọ́ mi lórí tó wà ẹ̀. Ó dáná ẹ sọ nípa àwọn mẹ́ńtọ̀ yín ká tó kórè lóto bóyá ní nǹkan kékeré tẹ́tẹ́ sáré fún wọn. Ká tó wá kí gbogbo àwọn aráalé àtàdífáìsì máa fẹ́ fún àwọn aráalé wa. Ká gbé lẹ́sọ̀lẹ́sọ̀ báyìí. Ẹni tó bá kọ́ni sójú ọ̀nà ọ̀la yẹ ká dúpẹ́ fún un. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ torí àtúntò sọ̀rọ̀ jù. Bẹ́ẹ̀ni, sókè lọ́wọ́. Ẹ̀yin náà lọ sí pé èèlà òbí bínú là ń sọ. Bẹ́ẹ̀ni. Gbogbo yín pátápátá ni mo kí o. Àgbàǹkara àkànní ọ̀kín ọmọ ọlọ́fà gbọ̀jọ̀ ọ̀làlọ́mí ọmọ abásùdára gbàdá. Ẹ ṣé mo dúpẹ́ ọlọ́ọ̀bá mi dúpẹ́ fún yín. Ẹ̀yin ni àwọn àkọ́kọ́ tí wọ́n kọ́ dùn nínú iṣẹ́ àgbègbè yìí. Èkejì ni Kẹ́lí Mat ọmọ bàbá Adékúnlé kú. Àfọ̀tàmọ̀ ìdílé yìí ó mú wọ́wọ́ rẹ̀ yìí o. Ìjẹ̀kọ́ mi rìn wá. Thank you so much for helping me. Be an amazing person like how much. Ẹni tí mo tún tọ́nà ọkọ̀ máa ń ṣe àgbọ̀ gírèdì gan ọmọ líle níbí. Mi ò ní bẹ́ẹ̀ kó fojú kéré nítorí mi ò ní fojú kéré àjàpá. Ṣùgbọ́n bàtí mo get to understand the kind of person that she is, I get to understand her. She's very kind, lovely, understanding. Ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run bá mi dúpẹ́ fẹ́yìn náà òun bí òun lè kan létí ọmọ aráyé. Àǹtí Rẹ̀mí Àbẹ̀jẹ́ Òpó ọmọ ìyá Alíra ìwògùn ọmọ ọ̀rọ̀ níre Jíwándé ará Alágbẹ̀dẹ ọmọ awúkọ́ gbẹ̀rin dé erí kan Àbẹ̀jẹ́ òdìmọ̀jára rẹ̀ sàpélé púpọ̀ ọmọ epo rẹ̀ bí olùdókòwò rẹ̀ jẹ́ ti gbogbo lọ́wọ́ ọmọ ọlọ́run àkọ́jẹ́ ẹnúdùn lọ. Àbẹ̀jẹ́ ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé tún ní ọmọ àjẹ̀bí kẹ̀kàrà wọn ní eégún ńlá ní kẹ́yìn ìgbàlẹ̀. Ẹ ṣé o, ó lè má rí ìwọ́n dẹ̀ lè bákan méjì lò torí wọn bí ti ẹ ṣé àdúpẹ́ o. Àwa wà lára àwọn tó ń bùn nínú àmú ní tí wọn torí wọn lè mọ gbogbo wa tó. Ẹ ṣé àdúpẹ́ o, ẹ ṣé àdúpẹ́ o, ẹ ṣé àdúpẹ́ àti ọdún bàbá wa tó fi yé o. Orílẹ̀ jẹ́ ẹ̀mí dìrò ní àṣẹ ilé ìgbìmọ̀. Ẹ ṣé gan-an Miss Ọpẹ́yẹmí. Ǹjẹ́ ẹ ní àmọ̀ràn kan tẹ́ fẹ́ gba gbogbo àwọn àṣàmọ̀ ni àbí mọ̀ tẹ́ fẹ́ gba gbogbo àwọn aráàlú wa àtàwọn tó ń kéwì eléyìí tó jù yín lọ àti eléyìí tó ń pọ̀ ní àti eléyìí tó wà ní dédé. Gbogbo ilé pátápátá ibi tá a gbà gòkè náà là á gbà sọ̀kalẹ̀. Gẹ́gẹ́ bí Israel ti ṣe sọ, àmọ̀ràn tèmi máa gbà yín pé kò síbi tí ẹnikẹ́ni ò lè dé, kò síbi tí ẹnikẹ́ni ò lè wọ̀, especially once you know and familiar on how to use social media.
Fáyà lọ sọ fún wa jáde tó bá ṣe ń jáde ẹ jẹ́ ká máa kíyèsí ká dẹ̀ make sure pé àwọn lórí láìpẹ́ yẹn ká kẹ́kọ̀ọ́ nípa ẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo lè sọ ibi tí social media gbé wa délé bí easy wealth kì í ṣọ̀rọ̀ ẹnu o. Bẹ́ẹ̀ni. So technology ti improve tó bá jẹ́ kúlíkúlí ló ń tà bí social media kú. Kó wá jákà rẹ̀ bí social media kú kó wá ìjẹ́lùbọ́ bí social media kú kó jẹ́ gúgúrú easy wealth. Káwọn ará lè ṣe kí bẹ́ẹ̀ni social media. Technology tó wò bá ti tó ra iPhone 100 yìí ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni gidigidi. Kò dìtàmì bóyá iPhone ló ń lò àbí Android ló ń lò. The fact pé o ní internet níbẹ̀ yẹn. Wọ́n máa àwọn ìbò kan máa ń sọ pé ọkọ̀ wà tó yẹ pé wọ́n máa fi motivate wa máa wọ́n máa ní pé your network is your network. Ẹni tó bá ti believe yẹn ó kéré gan. I swear kò sí bó ṣe lè transform anything débi tó ga. That's it. So àwọn tí ní ayé tó bá ti live tó dẹ̀ mọ̀ pé o fẹ́ based on technology try kó mọ̀ kó tó pé networking. Kí ló jẹ́ networking yẹn bá a ṣe tá a bá jọ ra mobile tẹ́lẹ̀ ń bá dì í mú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ń bá dì í mú bẹ́ẹ̀ kó tó ń jẹ́ networking tá a máa ṣe dira wa mú lọ nìyẹn pé kò sẹ́ni tó máa ṣubú nù wa. Nǹkan tí mo bá ń ṣe tí mo dì í mú ẹ ti mọ̀ ẹ máa sọ fẹ́ ni ẹ máa sọ fẹ́ ni bí networking ṣe wà nìyẹn bá a ṣe transfer wa kíákíá láì gbé bóyá àtúnwò ìṣòro lórí advert kankan online. You get? That's it. Let's try to transform our world to our next level. Okay. See, we are listening to you. Wọ́n ní concerning pé tí wọ́n máa ń pe àwọn Vegas, wọ́n máa ń pe àwọn artists, bóyá akéwì àbí àwọn oníyẹ́bà yẹn, wọ́n máa ń pè wọ́n ní alágbe. That's Vegas, àwọn tó máa ń beg. You understand? Ṣé ẹ̀yin náà believe nínú ẹ̀? Ìbéèrè yìí ó lágbára kódà irú mi dẹ̀ dùn sí. Ṣé ẹ rí ní tòótọ́ náà ayélajú náà làwọn pe Chanter àti Chanter. Tàbá ní ká sóòótọ́ ọ̀rọ̀ orí afẹ́fẹ́ làwọn káwọn Chanter yóò máa wà gbé. Àlẹ́ sọ pé alágbe kọ́ ni wá. Ẹ sọ wọn lè wá gbé yín mo ní certificate. Àlẹ́ sọ pé alágbe kọ́ ni wá àlẹ́ sọ pé alágbe ni wá. Tàbá ní káwọn báwọn bàbá wa ṣe máa ń pè alágbe náà. Ṣùgbọ́n ṣe wá rí lóde sí àwọn ò ní gba alágbe mọ́ ohun. Reason is that being a Chanter doesn't mean you are local. As always lẹ́ẹ̀kọ́. Nígbà tí mo lọ́dún ọdún yìí ní school as a communicator. Tí àwọn ọ̀gá wa kan tí àwọn náà ka economics tó tún tẹ̀síwájú. Ìyẹn àbúrẹ̀ mi. Wọ́n ti nǹkan kàkàgbèsì gan ní àwọn tí ò kí ń ṣe akéwì mí gan wọn ní. Kò yẹ yín. Àwọn tí ò kí ń ṣe akéwì mí gan wọn ní. So ó dàbí ìdọ̀tí sí wa lára pé ẹ ṣì máa bò wá lálágbé àtọrọwò ẹ̀yin lẹ ní ká wá múnú yín dùn aláyẹyẹ ní wá entertainer ní wá àṣìṣe ni tí bá bẹ̀rẹ̀ sí kéwì fún yín ní within 5-10 minutes àwọn ò máa ṣiṣẹ́ lára mi ẹ lè sọ pé mò ń tọrọ lọ yín ìdílé ṣáláàdé mi lọ pé bá mi yára orí yín kú inú yín dùn lẹ́yìn náà wá lọ́wọ́ iṣẹ́ náà dẹ̀ ni yóò ṣe tí o fi lówó so iṣẹ́ là ń ṣe o kò kí ń ṣeré ṣùgbọ́n tá a bá ti wá ní ká lọ bó ṣe jẹ́ bí àwọn táyé àtijọ́ alágbé náà ṣùgbọ́n tó bá gbẹ tán àtẹ̀wé ẹ̀ bá tó kù alágbé ẹ̀ bá wa fi plastics but please we are not. Yeah, the thing is ayé ti lajú bẹ́ẹ̀ ni century ta wà ń sin bẹ́ẹ̀ lè máa pe àwọn tó ń kéwì ní alágbé ẹ ṣẹ́gun fún advice yìí ṣùgbọ́n ká tó máa lọ okùn nǹkan ẹyọ kan ẹ bá mi kí gbogbo àwọn ará ilé mi pátápátá àtàwọn tó wà lókè òkun àti tìlú Nàìjíríà pátápátá ẹ bá wa kì wọ́n dúró. Gbogbo ara lè mọ̀ kí iyọ̀ ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dì lágbára Ọlọ́run ọba ẹ dákun ọ̀dọ́ easy wealth ní kẹ́ ẹ mọ́ wá nígbà gbogbo orí pílátífọ̀mù wọn yìí ó ń kọ́ni ní ẹ̀kọ́ ó ń kọ́ni ní ìrírí ayé gidi ó ń kọ́ni ní ọgbọ́n ó ń kọ́ni ní òye lọ́sọ̀ọ̀sẹ̀ ní kẹ́ ẹ mọ́ wá sọ́dọ̀ wọn orí pílátífọ̀mù wọn yóò kí ṣe kéré mi rárá wọ́n mọ̀ tí wọ́n ń ṣe wọ́n dángájá èmi Àdùnní ni mo sọ bẹ́ẹ̀ wọn yọ òbí rárá ìkòlò oníkò yín ọlọ́wọ́ kò ní jẹ́ rámọ́lẹ́ ayé lábọ̀ ọlọ́wọ́ kò tún yọ nífọ̀ etí yọ nídìí ọlọ́wọ́ níbi owó dáta wọn gbogbo àdúrà gidi ìyẹn ṣòkòtò yóò ní jábọ́. gbogbo ilé pátápátá mo kí mo lódódì ìjẹ ní ìfẹ́fẹ́. ẹ ṣé gan ẹ kì wá délé ẹ̀yin fans mi mo sọ fún yín pé lórí ètò yìí mo máa yà yín lẹ́nu lọ́nà ọ̀tọ̀ ni àti lọ́nà ìyanu
hit on that subscribe button, like, comment and share. Share comment ó máa múnú wa àtàlejò wa ó máa múnú wọn gidi. Bẹ́ẹ̀ni àdètí láwọn akéwì tó pọ̀ lọ́wọ́ báyìí ẹ̀tẹ̀ àpèránṣẹ́ yín tẹ́ bá ti pè ẹ̀tẹ̀ àpèránṣẹ́ yín a máa ṣe kí ni a máa gba ìpè yín a dẹ̀ máa kàn sẹ́ni tẹ́ bá mú láti wá bá yín ṣe bóyá birthday surprise wedding kìíní kan and so on and so forth. And guys, don't forget I'll be on live on TikTok concerning this our social media stuff, adverts, marketing and so on, as we will explore into the world of entrepreneur and business. So guys, stay tuned with Easy Wealth Media Hub, where entertainment meets endless curiosity. So guys, we have now come to the end of today's live podcast episode with Easy Wealth Media Hub, featuring our special talented guest, Miss Opeyemi. She's a chanter, she's a cake builder, she's an entrepreneur. A round of applause for her. Thank you and thanks for coming. God bless you.